Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde o. Egungun gbígbẹ. Abraham, Isaac, and Jacob, Jehovah, the man of war. His mercies endureth forever and ever. Oh, praise His holy name. The God of Abraham, Isaac, and Jacob, Jehovah, the man of war. His mercies endureth forever and ever. Oh, praise His holy name. I greet you all in the name of our Lord Savior Jesus Christ. Mo kí gbogbo wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo ní kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé níbikíbi tí ọwọ́jà afẹ́fẹ́ yìí dé lọ́wọ́lọ́wọ́ báyìí. Lórúkọ Jésù ẹ rí àánú gbà, ẹ rí tí ń ṣe o, lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́. Lónìí a fẹ́ gbàdúrà fún ìdílé. We want to pray for the family today. I believe you are going to be richly blessed on this program today in the mighty name of Jesus. A fẹ́ gbàdúrà fún ìdílé. Ìdílé ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ṣé mọ̀ nǹkan kan wípé ohun tí ìjọba òkùnkùn tí wọ́n fojú sùn láti bá kanlẹ̀ tí wọ́n fi ń gbé ọkàn sínú ìjọba wọn ní ìsinmi ìdílé. You know, devil himself, the forces of darkness from the pit of hell target the family to win the family to their kingdom. So that's one of the reasons why we need to pray for our family on a daily basis. You should pray for your children, pray for your husband, pray for your wife, pray concerning everything.
Somebody say, Pastor, should we be praying on everything? Everything. Even you want to eat food ordinarily, you have to pray. You bless the food. You praise God for that food. You want to wear your cloth, you pray. You are driving, you pray. Your mouth is moving, you are singing praises, and you are praying. You are walking at work, your mouth is moving, and you are praying to God. Because the Bible says in 1 Thessalonians chapter 5 verse 17 that pray without ceasing. Inú ìwé Thessalonica kìíní orí 5:17 ó ní ká máa gbàdúrà láìsinmi láìsàárẹ̀. Nítorí ìdí èyí ọmọ Ọlọ́run àdúrà ó ní agbára wa. The source of our energy, the source of our spiritual power is through prayer. Is through prayer. Tó bá gbàdúrà dojú àmì ó di dandan kó make it, ó di dandan kó dọ́run, ó di dandan kó rí tiẹ̀ ṣe, ó di dandan kó gun ọṣẹ́ fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wà àwọn kan tiẹ̀ ti pè mí gbà pé pásọ̀ àdúrà ìwọ tó o bá fẹ́ dọ́run o gbọ́dọ̀ gbàdúrà. Ní gẹ́rẹ́ tí ọ̀tá bá fi lè gba àdúrà kúrò lọ́wọ́ rẹ̀ tó gba ọ̀rọ̀ Ọlọ́run kúrò lọ́wọ́ rẹ̀ ó ti tán nìyẹn. If you allow the devil to take away the prayer out of your life and the time of studying the word of God, you are finished. You are finished, because that is the only source of power that can make you grow spiritually. So therefore, children of God, pray without ceasing. Lórí ètò yìí lónìí a fẹ́ gbàdúrà fún ìdílé wa. Àkọ́kọ́ gbàdúrà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa kọ wọ́n sílẹ̀ torí pé tá bá ní ká bẹ̀rẹ̀ ká máa gbàdúrà ìbá ṣe ń gbà tá bá máa gba kókó méjì àkókò àti tán, ṣùgbọ́n tó bá ń kọ àwọn kókó àdúrà yẹn lẹ̀ tó bá bẹ tá bá tiẹ̀ wá bẹ̀rẹ̀ tó bá tá bá ṣe tán o lè repeat àwọn program yẹn lórí YouTube kó bá débì kan kó pause kó gbàdúrà yẹn dáadáa wà á dẹ̀ rí wípé wà á jèrè àdúrà wà á rí àánú gbà. Ẹ jẹ́ ká tá a bá fẹ́ gbàdúrà fún ìdílé ẹ já wò ìwé Jeremiah, ẹ já lọ sínú ìwé Jeremiah orí 21, ṣùgbọ́n a tún lè láǹfààní láti ka Ezekiel chapter 18 verse 1 to 20 a lè mọ́ lè kà fún wa ń bì lẹ́nu, ṣùgbọ́n ẹ já lọ ka ìwé Jeremiah yẹn orí 21, Jeremiah chapter 31 a ka ẹsẹ̀ 21 verses 29, chapter 31 verse 29. Ẹ já wò kí ni nǹkan tó wí. Ó kà báyìí pé ó ní ọjọ́ wọn ni wọn kì yóò wí mọ́ pé àwọn baba ti jẹ èso àjàrà àìpọ́n èyí sì ń kan àwọn ọmọ. Àwọn kan máa ń sọ pé àwọn baba ti jẹ èso àjàrà èyí sì ń kan àwọn ọmọ, ṣùgbọ́n ní ọjọ́ ń bọ̀ tó yẹ pé a kì yóò pa òwe yìí mọ́ ní Ísírẹ́lì, a kì yóò pa òwe yìí mọ́ ní ìdílé ẹ wípé àwọn baba ti jẹ èso àjàrà èyí wá kan àwọn ọmọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn ń là kọjá lónìí, ẹlòmíràn á wò wípé ẹ̀ṣẹ̀ wo lòun ṣẹ̀, kí lòun ṣe, ṣùgbọ́n àwọn kan ti dáràn pamọ́ fún ọ kí wọ́n tó dé. Wọ́n ti dáràn pamọ́ fún ọ kó tó di wípé o dé. Ó ní pé àwọn baba ti jẹ èso àjàrà ìpọ́n èyí sì ń ka àwọn ọmọ. Àwọn baba jẹ, ó ní àwọn ní pa òwe yìí mọ́ ní Ísírẹ́lì. Nítorí ìdí èyí òwe yìí a ò ní pa nínú ìdílé rẹ mọ́. Ègún tí àwọn bàbá ti fà wọlé kò ní ní ipa lórí ẹ. Ègún tí àwọn ìyá láti fà wọlé kò ní ní ipa lórí ẹ lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Wá gbàdúrà. Àdúrà àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbà lélẹ̀ pé Olúwa o, gbogbo àìṣedédé ìran mi tó ń fọhùn ibi àti ègún sínú ayé mi, Olúwa fagilé lónìí. Olúwa fagilé lónìí. Gbogbo àìṣedédé àwọn ìran mi, àwọn baba ńlá mi tó ń fa ègún, tó ń fa ìdààmú sínú ayé mi, Olúwa fagilé lónìí. Olúwa ó sì fagilé. Olúwa ó ṣe kíni? Olúwa ó fagilé. Wọ́n rántí kábíyèsí kan, bí so rest in perfect peace. Àwọn ti dàgbà, wọ́n ti lè bí àgbáre. Wọ́n wá sínú ìjọ wa lọ́jọ́ kan because olùṣọ́ àgùntàn ni wọ́n. Àwọn wá bẹ̀rẹ̀ sí ní wàásù. Wọ́n wá ń sọ ogun tí Ọlọ́run lò wọ́n fún láti ṣẹ́ ní ìlú wọn, ní ìlú wọn gangan. Tí bá dárúkọ ìlú yẹn ẹ mọ̀, Ọ̀ṣun state ní, ṣùgbọ́n mi ní dárúkọ ọbẹ̀. Bàbá yìí wọ́n ní nígbà táwọn gorí oyè, àwọn wá ṣàkíyèsí nǹkan kan wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan ti ń ṣẹlẹ̀ ní ìlú yẹn tó jẹ́ wípé àwọn ọmọ ìlú yẹn tí wọ́n bá gòkè
tí wọ́n bá ti dé ìkóríta kan wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wálẹ̀, wọ́n dẹ̀ wálẹ̀ débi wípé wọn ò ní dìde mọ́. Kódà kí wọ́n kúrò ní ìlú yẹn lọ sí ìlú mi. Ẹlòmíì wọ ìlú mi tó jẹ́ pé ègún ìlú ẹ̀ ó gbé wọ̀lú nítorí pé ẹ̀jẹ̀ ìlú yẹn ló bí ọ. Torí pé kí ni ẹ̀jẹ̀ ìlú yẹn ló bí ọ. Wọ́n gbé wọ ìlú tọ́ba ibi tí wọ́n bá kọjá kọjá ìlú wọ́n máa padà wá sábúlé yẹn ni. Wọ́n á padà wá, ó lóun wá béèrè lọ́wọ́ Ọlọ́run. Òun wá ṣe ìsọjí kan, ìsọjí yẹn wá ní agbára, ó pe àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run wá ṣe ẹnìkan lójú. Ó wá ṣàlàyé wípé ẹni yẹn wá sọ fún wọn pé abẹ́ igi kan wà, ibẹ̀ ni wọ́n sin obìnrin yẹn sí. Pé wọ́n mú aláboyún kan ní ìgbà kan, wọ́n fi rúbọ, wọ́n sin láàyè sí abẹ́ igi yẹn. Wọ́n gbé orí rẹ̀ báyìí, bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní sọ pé bẹ́ẹ̀ ṣe ń ti òun mọ́lẹ̀ yìí kò sí tí ó dìde nínú àwọn tí ó dé èèyàn nínú àwọn ọmọ tó bá dìde láti ìlú yìí. Nínú àwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ré ègún yẹn kalẹ̀. Ègún yẹn sì ṣiṣẹ́ lórí wọn. Wọ́n wá ní kí gbogbo ìlú ń bá wá di ìtàn yẹn, wọ́n rí pé òótọ́ ni pé ibẹ̀ yẹn gangan òní wọ́n rí obìnrin yẹn mọ́ láàyè, wọ́n rí mọ́ láàyè, wọ́n gbé ọrùn ẹ̀ sókè, wọ́n rí mọ́lẹ̀ láàyè tó ń wọlé bẹ́ẹ̀, wọ́n sì pa síbi aláboyún, wọ́n náà fi ń ṣètùtù. Gbogbo àwọn nǹkan tí Ọlọ́run máa bá wa parun ní àwọn ilẹ̀ wa nìyẹn. Àwọn ilẹ̀ wa káàkiri àwọn tí a gbàgbọ́ tí ò ṣe wá lóore, àwọn tí a gbàgbọ́ tó mú ìtàjẹ̀ sílẹ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ogun tó ń jà igan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fà á, àfi kí Ọlọ́run ṣàánú fún wa, kárí àánú gbà. Nítorí díẹ̀ yìí wàá gbàdúrà, wàá ní Olúwa o, gbogbo àìṣedédé ìran mi tó ń fọ yín bí àti ègún sínú ayé mi, Olúwa fagilé lónìí. Ẹ̀jẹ̀ Jésù fagilé, ẹ̀jẹ̀ Jésù fagilé, má jẹ́ kó ní ipa lórí mi mọ́. Wàá tún gbàdúrà, Olúwa yọ orúkọ mi kúrò nínú kòkò ègún ìdílé wa, yọ orúkọ mi kúrò nínú kòkò ègún ìdílé wa, yọ orúkọ àwọn ọmọ mi kúrò nínú kòkò ègún ìdílé wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ sẹ́lómi tó yẹ pé ẹlòmíì ọmọ kí gbólógun ti wá, kí ni tó dé tí kí ni ìṣẹ̀lẹ̀ sí òun, kò sì mọ̀ wípé inú ibi tóun ti jáde wá, ibẹ̀ gan ni ogun yẹn ti wá tó ti ń jà. Àwọn bàbá wọn gan wọn mọ̀. Ọmọbìnrin Benin kan wà tó gbàdúrà lórí òkè. Nígbà tó ó ń gbàdúrà yìí pé kóun rí ọkọ fẹ́, torí wo sàkún pé gbogbo àwọn tí àwọn wà ní tó jẹ́ ọmọbìnrin ní ìlú ní ìdílé òun, àwọn ẹ̀kí lọ́kọ, wọ́n dẹ̀ graduate. Kódà boyfriend yìí pè wọ́n pé I love you, kò sí yẹn ní ọ̀rọ̀ wọn, wọ́n dẹ̀ fine, wọ́n dẹ̀ graduate. Ó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, Olúwa èmi fẹ́ marry sẹ́, èmi fẹ́ bọ́. Ó gbàdúrà yẹn, ó wà lórí òkè fún wa ní àkọ́kọ́, ní ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ń bò di ọjọ́ karùn-ún Ọlọ́run sí lójú. Ọlọ́run ní tó bá fẹ́ bímọ tàbí tó fẹ́ lọ́kọ, wọ́n náà fẹ́ jẹ́ èèyàn, ó lọ sí ìlú yín. Yàrá kan wà tí wọ́n sì ṣẹ́jú yín rí, wàá lọ sí yàrá yẹn, gbogbo tó bá wà nù yàrá yẹn wàá gbà kúrò. Ọ̀tán ogun bá ṣẹ́. Àwọn nǹkan míì wà tẹ́ pé tó bá ṣe báyìí nǹkan simple ni, ogun á dẹ̀ ṣẹ́ fún ọ. Ọmọbìnrin ìgbọ́ràn, ọba lọ bá màmá ẹ̀, ó ní màmá, ó ní yàrá yìí òun fẹ́ ṣí. Màmá ẹ̀ ní èèwọ̀ ni wọ́n èsì, wọ́n ti sọ pé èèwọ̀ ni kẹ́ni ọmọ sí. Bàbá ẹ̀ kí wọ́n wọ bẹ̀rí kò rírí. Ó ní bàbá ẹ̀ ló ti ṣe kí ni wọ́n dẹ̀ ti sọ di èèwọ̀ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọnú yàrá yìí. Ó ní màmá, ó ló máa ṣí lónìí o. Ó ní bàbá bẹ́ẹ̀ sì kò sí kọ́kọ́rọ́ ẹ̀. Ọba lọ gbé àké, ọba sọ àké sí, ọba la ilẹ̀kùn. Ńgbò la ilẹ̀kùn yẹn wọlé, ó wá bẹ̀rẹ̀ sí ní gbogbo jàǹkárì wọ́n ti kún yàrá tí wò sí for more than 50 years. Ó wá bẹ̀rẹ̀ sí ní figiro, ó wá ń figiro láàárín gbùngbùn yàrá yẹn. Ọba kìíní kan bíi bẹ́ẹ̀dì ọmọ kékeré táwọn bá ń pè ní baby cot, ó bá ń bẹ̀. Ó wá gbé kìíní bẹ́ẹ̀dì yẹn, ó gbé kúrò. Ní ìsàlẹ̀ rẹ̀, ọba òrù kan, a local pot, ọba ń bẹ̀. Ẹ mọ̀ pé òrù yẹn fresh ẹ̀jẹ̀ ló wà nú ẹ̀sà. Ó wá gbé gbogbo ẹ̀, ó lọ fọ mọ́lẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, bàbá tó ṣe iṣẹ́ yẹn kì í ṣe kó fi ṣèkà, òun ṣe pé kí ààbò lè wà fún gbogbo ọmọ ìdílé ni. Malẹ̀ tó wà nídìí oògùn tó ṣe yẹn ló bá dá májẹ̀mú. Malẹ̀ yẹn sọ fún wípé tó o bá fẹ́ kíkì ní ìjẹ́ fún ọ, ó fún lọ́mọbìnrin yẹn. Àwọn aníṣẹ́ ọmọbìnrin yìí ó kù ní ó ní kò ní kú, ó kàn fi ṣáyà ni, yọ̀ọ̀dà ya òrìṣà ni ọ̀tàn, kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún un ọ̀tàn.
wọ́n pè yẹn ní sẹ́yìn ọ̀sà dáàbò gbogbo ìdílé o pé kò sí ibi òní mọ́ súnmọ́ wọn. ọlọ́tọ́ bàbá an innocent man ìyẹn ti lọ, ó ti kú, ó ti lọ láì mọ̀ pé gbogbo ọmọbìnrin tó bá wá láti ìdílé wọn lè kíní yẹn ràn lọ́ba di wípé gbogbo wọn ò kí ń lọ́kọ. sẹ́ẹ̀rí ọ̀sẹ̀ tí arábìnrin yìí tó fọ́ gbogbo kíní yẹn mọ́lẹ̀ tó scatter tó gbá gbogbo yàrá yẹn, wọ́n ń pè wọ́n ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ invitation wedding invitation bẹ̀rẹ̀ sí ní kọlura wọn. wá gbàdúrà, kí ni a ti ṣe pamọ́, kí ni àwọn tó ìran tó kọjá ṣe pamọ́ tó wá ń fọ ibi sórí ayé mi. ẹ̀jẹ̀ Jésù máa bàjẹ́ lónìí, ẹ̀jẹ̀ Jésù máa bàjẹ́ lónìí. wá ní Olúwa, àwọn ẹ̀ṣẹ̀ bàbá ńlá mi àti àwọn ẹ̀ṣẹ̀ ìyá ńlá mi tó ń jẹ ayé mi níyà, Olúwa fàánú mú kúrò lónìí, ẹ má fàánú mú kúrò lónìí. ẹ jẹ́ tún lọ wò mí nínú ìwé Joshua orí 7 ẹsẹ̀ 24 sí 26. Joshua chapter 7 from verses 24 to 26. ìwé Joshua orí 7 ẹsẹ̀ 24 sí 26. ó kà báyìí wípé Joshua àti gbogbo Israẹli pẹ̀lú rẹ̀ sì mú Akani ọmọ Serah àti fàdákà náà àti ẹ̀wù náà àti dìndín wúrà náà àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ rẹ̀ obìnrin àti akọ màálù rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àti àgùntàn rẹ̀ àti àgọ́ rẹ̀ àti ohun gbogbo tí ó ní, wọ́n sì mú wọn lọ sí ibi àfonífojì Akóru. Verse 25. Joshua sì wípé, èéṣe tí ìwọ fi yọ wá lẹ́nu? Olúwa yóò yọ ìwọ náà lẹ́nu lónìí yìí. Gbogbo Israẹli sì sọ ní òkúta pa, wọ́n sì dáná sun wọ́n, wọ́n sì sọ wọ́n ní òkúta, wọ́n sì kó òkìtì òkúta náà kan lé e lórí, ńlá kan lé e lórí títí di òní olónìí. Olúwa sì yí padà kúrò nínú gbogbo gbígbóná ìbínú rẹ̀. Nítorí náà ni a ṣe pe orúkọ ibẹ̀ ní àfonífojì Akóru. ẹ̀ṣẹ̀ Akani ó kó bá àwọn ọmọ tí ò mọ nǹkan kan. ẹ̀ṣẹ̀ Akani ó kó bá ìyàwó. ẹ̀ṣẹ̀ Akani ó kó bá ìdílé wọn. wàá gbàdúrà, a sọ fún Ọlọ́run, Olúwa, ohun tí màá dáwọ́lé tí ó fogun já èmi àti ìdílé mi, Olúwa má jẹ́ n dáwọ́lé. ohun tí màá dáwọ́lé tí ó fogun já èmi àti ìdílé mi, Olúwa má jẹ́ n dáwọ́lé. ohun tí màá dáwọ́lé tí ó fogun já èmi àti ìdílé mi, Olúwa má jẹ́ n dáwọ́lé. kókó àdúrà kan nìyẹn. wàá tún gbà á ní Olúwa, ohunkóhun tó wù tí mo ti ṣe ní ìkọ̀kọ̀ tí yóò fi ìyà jẹ mí tàbí èmi tàbí ọmọ tí mo bí, Olúwa fàánú fagilé lónìí. ohun tí mo ti ṣe pamọ́ ní ìkọ̀kọ̀ tó lè fi ìyà jẹ ọmọ tí mo bí tàbí tó lè fi ìyà jẹ mí, Olúwa fagilé lónìí, fàánú fagilé. bó bá gbàdúrà, Ọlọ́run yóò mú kó, wàá sì rí àánú gbà, wàá rí tiẹ̀ ṣe. wàá tún gbàdúrà yìí pé Olúwa o, má jẹ́ kí ẹ̀mí òkùnkùn ráàyè nínú ìdílé mi. kókó àdúrà yẹn lágbára, ó láti gba gidi gan. má jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ṣe kíni, má jẹ́ kó ráàyè nínú ìdílé mi. Olúwa o, má jẹ́ kí ẹ̀mí òkùnkùn má jẹ́ kó ráàyè nínú ìdílé mi. ṣe rí ìdílé tí ẹ̀mí òkùnkùn bá wà, yóò gbò wọ́n jìgìjìgìjìgì, yóò bà nǹkan tó dáa jẹ́. káwọn èèyàn tiẹ̀ tó fura, yóò ti bà nǹkan tó dáa jẹ́, yóò ti bà nǹkan tó dáa jẹ́. mo gbàdúrà fún ọmọ kan, ọmọ kékeré ni ọmọ yẹn, ní nǹkan bíi 80 something 1980 something ni mo gbàdúrà náà mú ọmọ yẹn wá. I was still a children teacher ńgbà yẹn ní Èbúté Mẹ́ta. ọmọ yẹn ò jọ mọ ọdún 6 lọ. ó wá ní gbàdúrà fún, mo wá gbàdúrà fún, mo ṣe wá gbọ́wọ́lé ọmọkùnrin ní, mo dẹ̀ gbà wọ́n ló rẹ̀ wọ́n lára rẹ̀ ọ̀yá, mo dẹ̀ gbọ́wọ́lé bí mo ṣe gbàdúrà fún báyìí. lọ́mọ yẹn bá ní, ọ̀nkú ò fẹ́ sọ̀rọ̀, kí ni nǹkan tó fẹ́ wí? ó wá ní òun ní ẹyẹ kan yẹn, ó ní màmá òun ló mú òun wọnú ẹgbẹ́ tóun wà yẹn. ó ní wọ́n wá ní kó náà dájọ́, ni lòun ṣe fi màmá òun lòun fi dájọ́ yẹn. mo wá ní màmá ẹ̀ ńkọ́, sẹ́yìn ni màmá ẹ̀ ni. àwọn ní màmá ẹ̀ ti kú, gbàtàrẹ̀ ọ̀yá làwọn ní káwọn gbé wá ká lè gbàdúrà fún un. ó wá sọ, ó lòun ló pa màmá òun. ṣé mọ̀ pé òkùnkùn wọnú ìdílé yẹn, ó sì ń pa ìdílé yẹn run, wá gbàdúrà, Olúwa má sì jẹ́ kí ẹ̀mí òkùnkùn ráàyè nínú ìdílé mi.
Olúwa má ṣe jẹ́ kí ẹ̀mí òkùnkùn kó ṣe kíni kó ráàyè nínú ìdílé mi. Má jẹ́ kí ẹ̀mí òkùnkùn ráàyè nínú ayé ọmọ mi. Má jẹ́ kí ẹ̀mí òkùnkùn gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Ẹ̀mí òkùnkùn má jẹ́ ó gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Agbára òkùnkùn má jẹ́ ó gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Ẹlòmíà sílà kàkà lórí ọmọ rẹ̀, kí ló ṣe tọ́mọ ìwò yí padà, gbogbo owó ló ná sí, gbogbo nǹkan ló ná sí, síbẹ̀síbẹ̀ ìgbé ayé rẹ̀ ò yí padà. Kì í ṣòun náà, ẹ̀mí kan ló ń dààmú ayé ẹ̀, ẹ̀mí kan ló ń kọ wípé kó lọ ṣe nǹkan báyìí, lọ ṣe nǹkan báyìí. Olúwa má jẹ́ kí ẹ̀mí òkùnkùn gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. Wà ní Olúwa, wà tún gbà báyìí wípé Olúwa o, má jẹ́ fojú sunkún lórí ọmọ. Olúwa má jẹ́ fojú sunkún ọmọ. Má jẹ́ kí n fojú sunkún ọmọ. Má jẹ́ mọ sàárè ọmọ mi. Àdúrà fún ìdílé rẹ ló ń gbà yìí o. Jẹ́ kó dára fún àwọn ọmọ mi. Má jẹ́ kó ọmọ sọkún mọ́ mi lọ́wọ́. Wá ṣàánú ìdílé mi, fẹ̀jẹ̀ rẹ bò mí, fẹ̀jẹ̀ rẹ bò àwọn ọmọ tí mo bí. Wàá tún gba ilé yìí pé Olúwa o, má jẹ́ kí ẹ̀mí òkùnkùn gba ọmọ tọ́mọ mi lọ́wọ́. O là ń gbà lẹ́ẹ̀kan yẹn. Ẹ̀mí òkùnkùn oṣù àjẹ́ kó má gba ọmọ nàmọ́ mi lọ́wọ́. Tí ayé bá gba ọmọ nàmọ́ ẹ lọ́wọ́, a jẹ́ pé tó Olúwa fẹ̀jẹ̀ rẹ bò ìdílé mi, fi bò àwọn ọmọ mi, sàmì rẹ sí mi lára, sàmì rẹ sí àwọn ọmọ mi lára. Ẹ jẹ́ lọ sínú ìwé Jóòbù orí 28 ẹsẹ̀ 3. Job chapter 28 verses 3. Job chapter 28 verse 3. Ọ̀làkà báyìí nísìn. Verse 3. Ọkà báyìí wípé ènìyàn ní parí òkùnkùn, ó sì ṣe àwárí òkúta òkùnkùn àti ti inú òjìji ikú sí ìhà gbogbo. Ní tí a fẹ́ mú jáde ń bí ni wípé ó ní ènìyàn ní parí òkùnkùn. Àwọn ènìyàn náà ló ṣe àwárí òkúta òkùnkùn. Ayé máa ń sọ òkúta òkùnkùn sínú ìdílé. Wọ́n máa ń sọ òkúta òkùnkùn sí ilé iṣẹ́, tí ilé iṣẹ́ yìí ó sì dàgbà pátá. Wọ́n máa ń sọ òkúta òkùnkùn sínú ìjọ tí ó sì fọ́ túútú. Torí pé àwọn ènìyàn náà ní máa ń ṣe àwárí nǹkan. Wá ní Olúwa, òkúta tá a sọ láti inú òkùnkùn, má jẹ́ ó ráàyè nínú ẹbí mi, má jẹ́ ó ráàyè nínú ilé mi. Òkúta tá a sọ láti inú òkùnkùn, ọfà ibi tá a ta láti inú òkùnkùn, Olúwa má jẹ́ ó ráàyè lórí ọmọ mi, má jẹ́ ó ráàyè nínú iṣẹ́ mi, má jẹ́ ó ráàyè nínú ẹbí mi. Wá sọ di àdúrà, wá gba àdúrà yẹn pẹ̀lú gbogbo ìtara. Bàbá láǹfààní láti gba àwẹ̀, kó fa àwẹ̀ lé. Wà ní Olúwa o, má jẹ́ kí òkúta òkùnkùn má jẹ́ ó ba ọmọ tí mo bí. Olúwa má jẹ́ kí òkúta òkùnkùn má jẹ́ kó ṣe kíni, má jẹ́ kó ba ọmọ tí mo bí. Má jẹ́ kí òkúta òkùnkùn má jẹ́ ó ba ọkọ mi. Òkúta òkùnkùn má jẹ́ ó ba aya mi. Ẹ rí pé ẹlòmíì á máa ṣe dáadáa kàn dédé dé ìkóríta kan. Wàhálà dé, pàdé ẹ̀ sáà máa gbìyànjú kí ló ṣẹlẹ̀. Kò ní lójútùú. Iṣẹ́ àwọn ará bí nìyẹn. Iṣẹ́ òkùnkùn nìyẹn. Iṣẹ́ tí òkùnkùn ń ṣe, òkùnkùn máa ń da júùjù sínú ẹbí. Á gbàdúrà gbogbo júùjù nínú ẹbí mi, ẹ̀jẹ̀ Olúwa palẹ̀ ẹ̀mọ́ lónìí. Ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn fún gbogbo júùjù kúrò nínú ẹbí mi. Ẹbí mi wà báyìí ní ìkóríta kò yé mi mọ́. Ìkóríta kò yé wọn mọ́. Ilé yẹn ti ń tòrò tẹ́lẹ̀, ilé yẹn ti ń dùn tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n dé ìkóríta kan, júùjù bolẹ̀, òkùnkùn bolẹ̀, ọkọ ògbọ́taya, aya ògbọ́tọkọ, wàhálà kan ṣẹlẹ̀, oríṣiríṣi kan ṣẹlẹ̀ lórí. Olúwa, gbogbo júùjù tó wọnú ẹbí, Olúwa palẹ̀ ẹ̀mọ́, palẹ̀ ẹ̀mọ́. Má jẹ́ kí júùjù má jẹ́ ó ráàyè nínú ẹbí mi. Wà ní Olúwa o, má jẹ́ kí òkúta òkùnkùn kó wọnú iṣẹ́ mi, má jẹ́ ó wọnú iṣẹ́ ìránṣẹ́ mi, má jẹ́ ó wọnú ìjọ mi. Wá gbàdúrà yẹn gidi gan. Ẹlòmíràn wà, ó ti ṣe wàhálà lórí ọmọ, ó tó àkókò tí ọmọ jẹun báyìí, kó máa jẹun ọmọ. Àwọn ọ̀tá máa dúró sí ìkóríta kan láti dojú ìjà kọ ènìyàn. Ní ìkóríta tó ti fẹ́ ṣoríire, ní ìkóríta tó ti fẹ́ ráàánú gbà, ní ìkóríta tí ó ti fẹ́ jẹun ọmọ. Agbàdúrà gbogbo ìkóríta tí ọ̀tá dúró dè mí sí láti sọ òkúta ibi sínú ẹbí mi, Olúwa síwájú mi lọ́bẹ̀, lọ jà fún mi bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n síwájú mi lọ síbẹ̀, lọ gbè mí jà tọmọtọmọ. Olúwa gbè mí jà fún mi. Níbo ni a ti dá ọ̀rọ̀ mi kalẹ̀? Excuse me. Níbo ni a ti dá ọ̀rọ̀ ẹbí mi kalẹ̀? Olúwa tí mi ò mọ̀, ṣùgbọ́n ìwọ Ọlọ́run rí. Bẹ́ẹ̀ni sọ wípé ojú Ọlọ́run bẹ ní ibi gbogbo, ó ń wo ẹni búburú àti ẹni rere. The eyes of the Lord are in every places, beholding the evil and the good. Ọlọ́run wo gbogbo ènìyàn, gbogbo ibi tí a ti dá ọ̀rọ̀ mi kalẹ̀
láti fi ṣe mí ní ibi, olúwa àrá ìbínú rẹ jẹ́ ó dáhùn lórí wọn. Àáké ìbínú rẹ olúwa jẹ́ ó dáhùn lórí wọn. Wá gbàdúrà yẹn tọkàntọkàn. Wá lo Psalm 91 láti gbàdúrà ààbò fún ìdílé rẹ. Psalm 91 lò ó láti fi gbàdúrà ààbò fún ìdílé wa. Ní olúwa pa èmi àti ìdílé mi mọ́ kúrò lọ́wọ́ ọfà tí ń rìn kiri inú òkùnkùn àti fún ìparun tí ń rìn kiri ní ọ̀sán gangan. Ọfà máa ń rìn kiri nínú òkùnkùn. Ẹgbọ́n táwọn bàbá máa ní ká aláboyún yẹ kó sì rìn nínú ọ̀sán gangan o, má fòru rin o, because ọ̀sán gangan òru wọ́n mọ̀ pé ọfà kan máa ń rìn lákòókò yẹn. Wọ́n mọ̀ pé ọfà ìbínú kan, ọfà àwọn ẹni ibi kan máa ń rìn kiri ní àkókò yẹn. Olúwa fẹ̀jẹ̀ rẹ bò mí, fa ààbò rẹ bò mí tọmọtọmọ. Bọ́dún ṣe ń lọ sópin, jẹ́ ká ààbò rẹ kó pa mí mọ́, jẹ́ kí ọwọ́ àánú rẹ kó yí mi ká. Ìrìn àjò tí wọ́n lọ tí ní padà má jẹ́ kí n lọ. Ìrìn àjò tọ́mọ mi lọ tí ò ní padà má jẹ́ kí wọ́n lọ. Olúwa dá ààbò rẹ bò mí, ṣàánú mi olúwa. Wà á gbàdúrà ìdílé rẹ ló ń gbàdúrà fún yìí. O gbọ́dọ̀ múra sí dáadáa. Ẹ jẹ́ kí n sọ fún gbogbo àwọn oníṣẹ́ Ọlọ́run pápátá. Ìdílé rẹ òun náà ni chọ́ọ̀chì rí àkọ́kọ́, mínísírì rí àkọ́kọ́ nìyẹn. Gbogbo ènìyàn ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, your family is your first ministry. Your family is your first church. Your family is the first that you must pray about. O láti gbàdúrà fún ìdílé yẹn. Ogun ò gbọ́dọ̀ wọnú ìdílé yẹn. Wàhálà ò gbọ́dọ̀ wọnú ìdílé yẹn. Òkúta òkùnkùn ò gbọ́dọ̀ wọnú ìdílé yẹn. Ìdílé yẹn gangan tó bá jẹ́ deliverance minister, ó jẹ́ deliverance minister. O gbọ́dọ̀ deliverance ilé rẹ ló gbọ́dọ̀ ṣe àkọ́kọ́, torí wípé ọfà tó bẹ́ ń ta kọ́mọ wọlé, kọ́mọ tó rí ibi tó lanu tó fẹ́ gbà wọlé. O gbọ́dọ̀ mójútó ilé rẹ, kó gbàdúrà ìtúsílẹ̀ fún ilé rẹ, gbàdúrà ìtúsílẹ̀ fún ọmọ rẹ, torútorú, tọ̀sán-tọ̀sán. Anoint their head and pray for them. Pray for your children. Pray for your wife. Pray for your husband. Ẹ̀rẹ́ lomi a ní oníṣẹ́ Ọlọ́run lòun. Ìgbà yẹn lórí pé ìyàwó rẹ̀ àjẹ́ni. Ìgbà yẹn lórí wípé ọmọ rẹ̀ òkèní oṣó ni. Ọ̀wá sákúò lé. Ṣe ló dàbí pásọ̀ tí ogún sílé kúrò nínú ìjọ. Because ìjọ ọ̀rẹ́ àkọ́kọ́ òní ilé rẹ̀. Ogun ìdílé kò gbọ́dọ̀ lé, ọ gbọ́dọ̀ dúró tì ní. Ṣé rí àwọn tó bá jẹ́ jagunjagun tó dáa, àwọn Isaac akànnà lọ jagunjọ kan, ǹjẹ́ mo ti ṣe the war jet tí wọ́n gbé lọ. Wọ́n kọ́kọ́ dáná sun náà. Wọ́n kọ́kọ́ dáná sun, that is ibi tí a wà yìí a lè ṣàkóò ń bẹ̀. Àfi ká jẹ bí irun, ọ̀tá gan rí wọn, ọ̀tá sá lọ. Ṣùgbọ́n nígbà tó o bá sá kúrò nínú ìdílé yẹn, ajẹ́pẹ́ ti mú ọ nìyẹn o. Tó o bá sá kúrò nínú ìdílé yẹn, tó o gbàdúrà fún ìdílé yẹn, ayé ti mú ọ. Irú deliverance tó wù kó lè máa ṣe, ó ṣe deliverance yẹn ni. Ìyàwó rẹ̀ oṣó ni, ìyàwó rẹ̀ àjẹ́ ni, kíní kan, ọwọ́ á sá kúrò lé. Ogun yẹn gbọ́dọ̀ ṣẹ ni, o gbọ́dọ̀ fèsì ẹ̀. Ogun yẹn gbọ́dọ̀ ṣẹ. O gbọ́dọ̀ dojú kọ. You have to face it. O gbọ́dọ̀ lọ tikútìyè, ó là á gba ìgbàgbọ́, yóò sì dára fún ọ. Wàá rí tiẹ̀ ṣe lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Ẹja sáré mú yòókù. Isaiah 46:4. Olúwa bá mi dá májẹ̀mú àlàáfíà ọjọ́ ogbó tọmọtọmọ. Ó wà nínú Isaiah. Gbogbo àwọn kókó àdúrà tá a mú. Isaiah 46:4. Olúwa bá mi dá májẹ̀mú ọjọ́ ogbó tọmọtọmọ. Yẹn ni pé ẹlòmíì dọjọ́ ogbó kòrókò lò mọ́. Èèyàn ògo àṣálẹ́ tún máa wà. Jẹ́ pé lọ́jọ́ ogbó wàá sì máa rí ògo lò. Olúwa jẹ́ kí n rí ògo òwúrọ̀ àti ògo ọ̀sán àti ògo àṣálẹ́ lò tọmọtọmọ. Àdúrà rẹ ó sì gbà. Finally wà ní Olúwa bá mi dá májẹ̀mú ọjọ́ ogbó. Olúwa fi ọmọ ọmọ dé mi ládé ogbó. Ọmọ fi dé mi ládé ogbó. Kò yí kábàá kó wọ̀ tún kó wò sí. Òrà àwọn ọmọ wá súre fún wọn. Lọ́jọ́ tó bá fẹ́ lọ sílé, ọjọ́ tó bá wù ẹ́ ló lè sọ, Olúwa mo fẹ́, ọjọ́ tó bá fẹ́ lọ, wàá pé gbogbo àwọn family, gbogbo àwọn ọmọ wàá jókòó, wàá súre fún wọn, wàá bless wọn. Family sọ, ó pe, Dávidi, ó pe kí náà ti ń pè Solomon, ó pe jókòó ní wá, ó ní mò ń lọ sí ọ̀nà gbogbo ayé, àkókò ti tó mo fẹ́ lọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní súre fún wọn, nǹkan báyìí ni kò ṣe, nǹkan báyìí ni kò ṣe. Ẹni tó lọ́n bá fún lórí ọ̀fẹ́, wàá gbàdúrà, Olúwa fún mi lórí ọ̀fẹ́, orí ọ̀fẹ́ àjẹdálẹ́, àjẹwọnú ògo, orí ọ̀fẹ́ ayọ̀ ìbùkún, kójú mi má rí bí lọ́jọ́ ayé mi.
àdúrà tó máa gbà fún ìdílé rẹ nìyẹn. Lọ́jọ́ tó bá sinmi wàá sinmi pẹ̀lú ayọ̀, wàá súre fún àwọn ọmọ ẹ, wàá gbàdúrà fún wọn. Lọ́jọ́ tó bá ń lọ báyìí wàá kàn ra sùn ní, wàá ra sùn. Àwọn áńgẹ́lì adé mú ẹ gòkè, wàá pẹ̀lú ayọ̀ ni wàá tó fi kí ọ káàbọ̀ wọ sílé ògo. Ẹni tí àdúrà máa ń ṣe nìyẹn. Tí a bá fira wá sínú àdúrà yóò dára fún ọ. Àdúrà rẹ ó gbà. Ẹ jẹ́ gbàdúrà. Mo gbàdúrà fún ìdílé yìí lónìí. Agbára Ọlọ́run kó wọnú ìdílé yìí lọ. Gbogbo ogun rògbòdìyàn, ẹ̀mí rògbòdìyàn tá a rán sínú ìdílé yẹn lórúkọ Jésù mo pa láṣẹ kó ṣíwọ́ iṣẹ́ lónìí. Àlàáfíà kó jọba nínú ìdílé rẹ, kó rí àánú gbà, kó orí tiẹ̀ ṣe. Gbogbo òkúta òkùnkùn tá a rán sí ọ mo pa láṣẹ kó gbiná sọnù. Aṣọ ìyà tí ọ̀tá ti ní kẹ́ ẹ máa káàkó rẹ̀ nínú ìdílé yẹn mo dáná sun lónìí kẹ́ ẹ ráàánú gbà, kẹ́ ẹ ṣe rere. Olúwa kó mú èmi àti wọnú májẹ̀mú ẹ̀mí gígùn, májẹ̀mú àlàáfíà, májẹ̀mú ìṣerere kó máa bá wa gbé nínú ẹbí wa. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́, Jésù Kristi Olúwa wa, àmín. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí Kunle Omo Alaafin Orun láti ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English stroke Yorùbá parish tó kalẹ̀ sí number 11965 Bisonet Street, number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibẹ̀ la kalẹ̀ sí. Gbogbo sátidé kẹta ẹ má gbàgbé o, olàdúrà orí òkè. Ẹ jẹ́ àjọ pàdé lórí òkè tóṣù yìí ní sátidé kẹta aago 9 òwúrọ̀ sáago 12 ọ̀sán ni. Ní gbogbo ọjọ́ ìsinmi ẹ jẹ́ àtúnjọ pàdé aago 9 là ń bẹ̀rẹ̀ ẹ̀sìn pẹ̀lú Sunday school. Ẹ bá dé lẹ́yìn tá a bá parí Sunday school a bẹ̀rẹ̀ ẹ̀sìn, àdúrà rẹ̀ ó sì gbà. Ẹ láǹfààní láti rí pásítọ̀. Ìgbọ́n tí ẹ bá fẹ́ rí mi fún counseling tàbí fún àmọ̀ràn tàbí fún àdúrà kan tàbí òmíràn ẹ pè mí lórí +1 281 857 3658. Lórúkọ Jésù á dára fún ọ. Jésù lolúwa, àmín. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde.